A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi nínú ilé. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Gbogbo ayé ò ní lù fún gbogbo yín jó. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, tó bá jẹ́ àárọ̀ ni ẹ wà, mo kí yín ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán ẹ káàsán, tó bá jẹ́ alẹ́ ẹ káalẹ́lẹ́. Wọ́n nítorí ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso, àgùntàn tó wọlé tí ò kágò ó dẹran àmúso. Àtèmi àtẹ̀yin ayé ò ní so wá mọ́lẹ̀ bí ẹran. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Rírí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ìwọ̀nba tó kù tọ́dún ìwọ̀n fi parí. Àlámì àtèmi àtẹ̀yin àárí tiwa ṣe, ànídẹ́ni àkọlẹ̀bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ọpẹ́ ni, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ kàn ń wò wá tẹ́ ẹ ti subscribe, gbìyànjú ẹ subscribe. Ẹ jọ̀ọ́. Ìta afẹ́ lọ́wọ́ yín náà nìyẹn náà ní pé kẹ́ subscribe. Ẹ lè láǹfààní àti máa rí wa ní gbogbo ìgbà àbí nígbà gbogbo. Àwọn nǹkan pọ̀ nílẹ̀ tá a fẹ́ sọ lórí ìkànnì yìí. Ẹ rí pé ọ̀tún náà ni à ń mú wá. Ọ̀tún lọ́jọ́ ń yọ, ọ̀tún náà ni òòrùn ràn. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé àti máa kọ àwọn nǹkan tí à ń sọ yìí lẹ̀, torí kó lè jàǹfààní ẹlòmíì. Ẹ bá wa kọ sílẹ̀, ẹ máa bá wa ṣe é. Inú mi á dùn tẹ́ ẹ bá ń ṣe é. Ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣe tẹ́ ẹ ń pè mí, tẹ́ ẹ ń dúpẹ́, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run Elédùmarè ó ní kẹ́ ẹ dúpẹ́ fún. Bẹ́ẹ̀ ni, èmi kọ́, Ọlọ́run ni. Ọlọ́run ní kẹ́ ẹ dúpẹ́ fún. Mo máa ń sọ àwọn fídíò tí n bá ṣe tí ò bá yé yín bẹ́ẹ̀, ẹ béèrè, màá ṣàlàyé ẹ fún yín yékéyéké. Ẹ má gbàgbé, ẹ máa share fídíò yìí káàkiri fún àwọn olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, ará yín, ojúlùmọ̀ yín. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé táwọn nǹkan yìí ṣe sí mọ̀rọ́nà àbáyọ. Wọ́n lọ ilé ìwòsàn kò sàn lára wọn. Wọ́n lè ti bọ́ sọ́wọ́ àwọn tó ń parọ́. Wọ́n ti gbowó ribiribi lọ́wọ́ wọn. Iná ò tán lásọ, ẹ̀jẹ̀ ò tán lè kánná. Torí ẹ̀ la fi wá sórí atẹ́gùn. Òun la fi ń sọ àwọn àṣírí ń tà lè lò sínú ara wa tí ó sì wá láǹfààní. Tí wá ní pé ẹ̀kan lọ sọ́dọ̀ eléwé ọmọ kẹ́ lọ ra àwọn nǹkan yìí ń bẹ̀. Tó ti yé yín? Bí àrùn yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ má jẹ́ ká bá wọn dá sàkóso pé kò sí gbòòrò lọ́la àwọn èèyàn pa o. Àwọn aláìmọ̀kan ni o. Ẹni tó gbìyànjú àtẹni tí ò gbìyànjú kò jọra wọn. Ẹ jẹ́ kí n sọ báyìí. Ẹni tí wọ́n ní ó lójú ogun, àlọ́jú ogun sì, ó wá wọ aṣọ agbọ́tamì, mo wọ̀ sára. Ìwọ kan wá wọ̀, ó wá dójú ogun, ó ní Ọlọ́run ti rí ẹ. Ó wá yìnbọn mọ́ irú èèyàn bẹ́ẹ̀, ẹni tí ò wọ bulletproof. Ó wá yìnbọn mọ́ ìbọn wá bà á. Ẹ dákun sí Ọlọ́run ló pa ni àbí òun ló pa rẹ̀? Ọlọ́run kọ́ ló pa, àwọn ló pa rẹ̀. Bẹ́ẹ̀ ká bá wọn dá sà yẹn. Kí mo wá fún wa lénìí? Òun náà ni iṣẹ́ Aporo, Apagun. Aporo, Apagun. Kí ló máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ẹnu òpìyè. Kò sí lọ́dọ̀ mi ń bí mi bá sàlà mi bá fi hàn wá. Ó ti yé yín? Ẹnu òpìyè. Ẹnu òpìyè. Àti èpo ọsàn wẹ́wẹ́ tá a mọ̀ sí òrombó. Ewé ẹnu òpìyè ẹ jẹ́ ká já pẹ̀lú èso ọsàn wẹ́wẹ́. Ọsàn wẹ́wẹ́, èso ẹ̀, èpo rẹ̀ tá a ti fún omi kúrò lára ẹ̀, tá a ti fún omi ara ẹ̀ kúrò, èpo ẹ̀
ẹ jẹ́ ká wá pẹ̀lú ọṣẹ dúdú, ó ti yé yín, ẹnu òpìyè, èpo ọsàn wẹ́wẹ́ àti ọṣẹ dúdú. Báwo la ṣe wá ṣe? Ẹ jẹ́ ká jó o. Tí a bá ti jó papọ̀, ó ti yé yín, tá a ti jó papọ̀, nígbà tá a bá jó tó di tá a lọ̀ tó kúnná dáadáa, ẹ jẹ́ ká lè kú, ẹ jẹ́ ká fi àjọ̀ ká fi kú. Láti wá fi àjọ̀ tá a fi kú, ẹni tí àrùn bá ń bẹnú ara ẹ̀, àbí kí n sọ pé ẹni tí ọfà bá wà lára ẹ̀, ẹ jẹ́ kó máa fi omi gbígbóná kó máa fi lò ó. Omi gbígbóná kó máa fi lò ó. Ìwọ tó bá máa mutí kò yọ ẹ́ náà sílẹ̀ o. O lè máa fi ọtí ṣìnáàpù kó máa fi lò ó, máa dà sẹ́nu, kó dà sọ́hùn. Ìyẹn fún ìwọ tó bá mu ọtí. Àmọ́ ìwọ tó bá mu ọtí, máa fomi gbígbóná lò ó, á bá wa lára mu o. Kò jù báyẹn lọ fún Apagun, Aporo. Ọlọ́run á fún wa ṣe. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí káàkiri kó lè jẹ́ àǹfààní fẹ́lòmíì. Ẹ má gbàgbé àti máa kọ́lẹ̀ kó lè jẹ́ àǹfààní fẹ́lòmíì. Ọlọ́run Elédùmarè, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìwà tó kù tọ́dún yóò fi parí, Ọlọ́run Elédùmarè á jẹ́ ká rí tiwa ṣe. Iṣẹ́ tí mo sọ yìí ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ọlọ́run Elédùmarè tó irọ́ ni mo pa fáwọn èèyàn o. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì onírọ́ ni wọ́n ń pè wá. Wọ́n láwọn 419, àwọn ń ṣe 419 o. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo fi sọ. Èmi ò kí ń ṣe 419. Tó irọ́ ni mo wá pa fún wọn báyìí o. Elédùmarè bá mi sọ́ di òótọ́ o. Bá mi sọ́ di òótọ́. Iṣẹ́ tí mo sọ fún yín tested okay ni, ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí, bá mi share fídíò yìí, bá mi like ẹ̀. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ẹ comment tí ò bá yé yín, ẹ béèrè, màá dá yín lò. Orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ire o.